bá wọn jẹ. Màmá Christiana Bíkẹ́ Babalọ́lá o. Ìyá èwe Theophilus sí Annette ní Àgókò ní gbogbo ilé pátá. Ìyá Bọ́lá oníṣu o. Máa sùn láyà olùgbàlà tá ó fi pàdé lọ́jọ́ dájọ́. Gbogbo ẹbí Babalọ́lá ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Abọ́lálé ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Olúyẹmí ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Adébóyè ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Olúwaṣeun ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Ọládipúpọ̀ ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Gbogbo wọn pátápátá ni wọ́n ṣe lédè lẹ́yìn màmá onínúure. Àwọn ọmọ rẹ̀ ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Ọkọ ọmọ, aya ọmọ, wọ́n ń ṣe dárò ẹni re tó lọ. Ẹbí làwọ̀ àwọn ọmọ rírì màmá onínúure tó lọ. Sí Annette Òkè Àjàyè lápapọ̀ wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀. Ẹgbẹ́ alóore sí Annette Òkè Àjàyè wọ́n ṣe dárò ẹni rere tó lọ. Gbogbo Theophilus sí Annette Àgókò wọ́n ń kẹ́dùn màmá tó lọ. Gbogbo ẹgbẹ́ oníṣu ní ọjà Àkútọ̀ ni wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀. Òkè Àjàyè sí Annette Holiness ni wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀. Gbogbo ọmọ lọ́rọ́ mi wá o, wọ́n ní kí ọ délédélé, wọ́n ní kí ọ wọnú ilé hàn bàbá tó bí ọlọ́mọ lọ. Àbíkẹ́ ọmọ ìmọ̀ ẹlẹ́sẹ̀ o. Àgòlára àjòjì ni wọ́n koríki lẹ́hàn bàbá ẹ̀yìn. Ọmọlákẹ́jọ bí o. Ọmọ orò tí ń pagẹ́, ọmọ orò tí ń pọ̀pẹ́, ọmọ orò tí ń pa gbàgùdá ni ó ní lẹ́hàn bàbá ẹ̀yìn. Ìmọ̀ ọmọ tán wọ́n bèrè àjòjì lọ́wọ́ ara wọn. Ọmọ ìṣímẹ̀rẹ̀ ológbòjò, ọmọ ológbòjò ọ̀jẹ̀, ẹ̀yin lọmọ olórìṣà tí wọ́n kọ́ lè pàánù fún tó ń sunkún ìta gbangba. Ṣèbí wọ́n tún lọmọ Ìgbèyìn ní Mòtú, ọmọ òjòrú ilé. Ìgbèyìn kì í jóyin adìlókùn, àfẹ̀yí tá a bá sọ sínú ewé. Ọmọ ajáwé lábà lórí ni wọ́n koríki láwọn ẹ̀yìn. Ilé Ọmọlákẹ́jọbí, ọmọ ìgbámọ́lẹ́sà bíi agbóǹgbò àkàlà, ọmọ yùmúyùmù 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 lóró ń ké, ọmọ yùmúyùmù lóró ń gùn. Àbíkẹ́ iwájú tó dojú kọ kó dára, ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ láéláé. Má jọkùn má jẹ kò ló, ohun tó bá jẹ lóde ọ̀run ni kó máa bá wọn jẹ lọ. Tá a bá rẹ́ni tó wá bèrè wípé ta lẹni tó ń kọrin ewì látẹ̀ẹ̀kan, Akígbe ìgbàlà ń lè mí jẹ́ o. Má jọkùn má jòkó ló bó o bá délé, kò kí lé bó o bá dáná.